Orúkọ mi ni Ìyálórìṣà Ẹfúntósìn Ifátọlá Ẹgbẹ́yẹmí Dúrókífá. Mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tí a dẹ̀ ń ṣiṣẹ́ ní ìlú Abẹ́òkúta ní ibi báyìí ní Sábó ní Abẹ́òkúta níbí. Ìyàtọ̀ tó wà láàrin Iyemọja àti Olókun kò sí ìyàtọ̀ púpọ̀ náà pé bí ọmọ àti ìyá ni àwọn méjèèjì jẹ́. Iyemọja jẹ́ àgbà òòṣà tí ń tẹ̀pá òjé tó jẹ́ òun ló jẹ́ àgbà fún gbogbo irúnmalẹ̀ látorí Olókun náà, látorí Ọ̀ṣun, látorí Ọbàtálá. Iyemọja ló jẹ́ àgbà wọn. Olókun náà bí ọmọ ló jẹ́ sí Iyemọja torí nígbà tá ti sọ pé àgbà òòṣà tí ń tẹ̀pá òjé nínú oríkì ẹ̀ Iyemọja ire o, mo forí balẹ̀ o. So bí ọmọ ló ṣe jẹ́ sí nǹkan wọn, ìṣesí wọn, inú odò náà ni Iyemọja ń gbé. Inú òkun alágbálúgbú omi òun ni Olókun tó ń gbé ní tiẹ̀. So ọ̀nà tá à náwó sí wọn, ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ díẹ̀ ìyàtọ̀ díẹ̀díẹ̀ ni ó wà ní àárín wọn. Ọmọ omi yàtọ̀, ọmọ ẹgbẹ́ yàtọ̀. Àwọn ọmọ míì tí wọ́n bá bí wọn, bóyá nígbà tí wọ́n bá ṣe ẹsẹ̀ ńtáyé wọn, wọ́n máa fi mọ̀ pé ọmọ yìí ẹlẹ́gbẹ́ ni o. Ẹ lọ fi ìdí ẹgbẹ́ lélẹ̀ fún wọn torí àwọn ẹgbẹ́ ń rò. Ọlọ́mìkẹ̀rẹ̀ tí wọ́n bá ṣe ìṣẹ̀ǹtáyé, ọmọ yẹn máa misbehave, ó lè máa dákú, ó lè máa hùwà tó máa jẹ́ ìjọnilójú tó lè máa ṣe tó pé àwọn òbí ẹ̀kọ́ máa pa irú ọmọ wo lélẹ̀. Ọmọ ẹlẹ́gbẹ́ ọmọ kò lè jókòó kó máa ṣe oríṣiríṣi nǹkan tẹ́kọ́ kàn máa jẹun lójú irú ọmọ ìṣe ń hùwà báyìí. Nǹkan líle lọmọ àwọn ọmọ yẹn máa ń ṣe at times nígbà míì, nǹkan líle ló máa ń ṣe. Àwọn ọmọ mi ọmọ yẹn ó lè máa lálàá lóríṣiríṣi, ó lè máa lálàá lóríṣiríṣi, kó máa lálàá bí kó jókòó, bí kó ṣà máa wẹ̀, ọmọ mi á máa wẹ̀ bí ẹja ni. Bẹ́ẹ̀ bá ní kó kúrò, bá náà wọn ò kúrò sẹ́ omi yóò tí ì tò, mọ́ èmi mo máa wẹ̀ sí ni, mọ́ èmi kinní kan. Ọmọ mi bóyá bí ẹ bá ń fún lẹ́ja jẹ, ó lè máa bì, àìsàn lè máa ṣe, tẹ́ pé oríṣiríṣi ọ̀nà ló máa ń gbà wáyé tẹ́pà àwọn òbí àkì máa ń kọbi ara sí i. Tí ẹlẹ́gbẹ́ ó máa ń tètè ṣó ju tọmọ omi lọ. Ìyẹn lè máa dákú, ó lè jókòó kó máa dá sọ̀rọ̀, káwọn ẹgbẹ́ máa pè é, kó kàn máa wáwọ́ báyìí, kó máa ṣọwọ́ báyìí, kó máa ranjú kò. So ìyàtọ̀ wà ní àárín àwọn méjèèjì. Bóyá tó bá jẹ́ lẹ́sìn tàbí ìmí tí ìyá ẹ̀ bá jẹ́ oníbéèrè, bóyá ó máa ń béèrè, ó máa lọ sílé babaláwo, ó máa lọ sọ́dọ̀ Ìyálórìṣà láti béèrè. Wọ́n máa tètè ní àkíyèsí pé ọmọ tẹ́ ẹ bí o tàbí Fátadáyọ̀ ọmọ yín kan wà o, ọmọ ẹlẹ́gbẹ́ ni o, ẹ tètè lọ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún wọn. Tàbí ọmọ yín kan wà o, ọmọ omi ni o, ẹ lọ wọ́ òòṣà omi tó ń dà láàmú, bóyá Ọ̀ṣun ni o, bóyá Iyemọja ni o, bóyá Olókun ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, òrìṣà omi o. Ìyálórìṣà àti ìyá onífá ó fẹ́ pẹ́ra wọn torí àwọn òòṣà tiwa káwọrẹ́ wá jẹ nímọ̀ rẹ̀ torí òòṣà ló ti kú. Irú àwọn òòṣà tiwa ó jẹ́ Ìyálórìṣà, wọ́n tún jẹ́ ìyá nífá torí àwọn ìyá wa yẹn tó bá ti di Ìyálórìṣà ni wọ́n máa mọ̀ pa òòṣà Ọbàtálá, wọ́n mọ̀ pa òòṣà Ọ̀ṣun, wọ́n mọ̀ pa gbogbo òrìṣà pátápátá. Tó bá dẹ̀ mọ̀ ń pa ẹ̀, wọ́n á lè sọ ìkan àbí méjì níbẹ̀. Wọ́n á dẹ̀ jẹ́ òrìṣà tí wọ́n jókòó tì ní. Àwọn ló máa ń dá àṣà, àwọn ló máa ń rárí fúnyàn. Èèyàn tí ìgbà kí ń ṣe Ìyálórìṣà tó jẹ́ tó ò ṣe initiation. Irú mi nísìnyí rárí mi, mo rárí Ọbàtálá, mo rárí Ọ̀ṣun. Tí ò ní òrìṣà kan tó jókòó tì, ò lè jẹ́ Ìyálórìṣà o. Tó bá dẹ̀ rárí náà, ó gbọ́dọ̀ ní ìgbésẹ̀ kó bọ́. Irú nísìnyí nígbà tí mo rárí, mo tún kọ lọ́dọ̀ ìyá òrìṣà mi, ó ní iye ọdún tí mo lò ń bẹ̀ tí mo fi mọ̀ nípa òrìṣà kọ̀ọ̀kan, ohun tí wọ́n ń jẹ, ohun tí wọ́n ń mu, bó ṣe ń kí wọn. Nígbà tá bá fẹ́ rárí fún wọn, ìrárí Ọ̀ṣun ó yàtọ̀ sí ìrárí Iyemọja. Ìrárí Iyemọja ó yàtọ̀ sí ìrárí Ọbàtálá. Nínú Ọbàtálá náà ó pọ̀ o. Ìrárí Ọ̀ṣọ́ọ̀sì ó yàtọ̀ sí ìrárí Ọbàtálá o. Ìrárí Ọbalúayé ó yàtọ̀ sí ìrárí Burúkú. So nǹkan tí wọ́n pè ní Ìyálórìṣà nìyẹn. O mọ̀ nípa òrìṣà tí o fẹ́ sọ̀rọ̀ lé lórí, o jókòó tì í. Irú mi nísìnyí ọmọdé ni mo fi jókòó tì kó Olódùmarè ọba àjọkẹ́ ayé kó jẹ́ kí n fàgbà ló pẹ́. Mo ti jókòó tì lọ́mọdé. Tóde òòṣà bákan ní sọ máa pè mí ẹ́ fún òde òòṣà wà o.
jọ báyìí ni ẹnìkan fẹ́ rárí o ẹnìkan fẹ́ ṣọdún nǹkan tó ń pè ní ìyá lórìṣà nìyẹn. Òun dá àwọn àlejò lóhùn, òun fẹ́rìndínlógún yẹn ó fi ń dá àwọn àlejò lóhùn, òun fi ń ṣe àyẹ̀wò lọ́dọ̀ ẹ̀. Ọ̀hún kan tó ń jẹ́ ìyá lórìṣà nìyẹn o. Kì í ṣe pé mo rárí tán mo ti di ìyá lórìṣà rárá o. Ó máa lẹ́ni tó máa júbà fún ẹ. Ìgbà tí mo fẹ́ mo júbà ìyá òrìṣà mi Títílayọ̀ Àyọ̀ká Káwọrẹ́ wá jẹ nímọ̀ rẹ̀. Èèyàn kan lè pe àyè òṣèjọ́ ẹ wá bá wa dá àṣà mi ìṣẹ̀lẹ̀ ní ó dìgbà tí n bá délé kí n tó wá dáṣà o. Ibi tó bá ká mi mọ́ ni mo ti ń da tí bá rí pé ó rọ̀ mí lọ́rùn. So nǹkan táwa fi ń dáyàn lóhùn tọ́wọ̀n yóò ṣàwátọ́ gbélé wa lọ́rọ̀ tá fi ń dáyàn lóhùn òun lélẹ̀. Àwọn nǹkan tó ń pè ní ìyá lórìṣà nìyẹn. Ìkejì tẹ́wá sọ ìyá nífá. Ìyá nífá ẹni tó bá fẹ́ irú ọkọ mi babaláwo ni. So tó bá dé ní ìyá nífá táwọn babaláwo bá dé tó bá wọkọ mi wá. A ní àṣẹ ìyá nífá wà ń lé. Àwọn ló wọlé bá wa kí o tàbí káwa náà ṣe àlejò wọn. Ìyá nífá dẹ̀ rò pé àwọn ìyá wa tó bá irú mi ní mo tún tẹfá tí mo tún fẹ́ babaláwo ṣe rí pé mo ti ń ṣe ìṣe ìyá lórìṣà mo ti ń ṣe ìṣe ìyá nífá. Irú ìyá òòṣà mi ọjẹ àwọn onífá wọn fi wọ́n joyè torí àwọn náà tẹfá wọn bo nífá ṣe. Tẹ́ bá rí most àwọn olórìṣà tó jẹ́ olórìṣà gidi o ó máa ní part nínú fá torí nínú ifá lòrìṣà ti jáde wá o. Tó bá dáfá tàbí tó dẹ́rìndínlógún ó máa sọ pé òkè lọ́bọ̀ òòṣà báyìí ifá ń rọ ọmọ kan òòṣà ń rọ ọmọ kan ẹ lọ fìdí ẹgbẹ́ lélẹ̀ fún ọmọ kan. So ojúṣe ìyá nífá ìwọ tó bá fẹ́ babaláwo tó bá yá ọ lè fi ẹ́ joyè ìyá nífá. Òrìṣà ajé ògúngún nísọ bòjí ònàmọ ṣe ọṣọ ajé òní náà wà sí ọṣọ ajé ọkọrẹ wa fún wa o. Àti bájé tán àti bájé lò ajé á ṣe gbogbo nǹkan tá a fẹ́ ajé á ṣe fún wa. Òrìṣà ajé a máa ń ṣe ajé ni bá ṣe bá a lọ́dọ̀ àwọn ìyá òrìṣà wa. Àwọn ìyá òrìṣà tiwa wọ́n máa ń bá wọn ṣe ajé ni wọ́n máa ń pe ajé rọ̀ ni wọ́n máa ń pe ajé bọ ni. Òrìṣà ajé jẹ́ òrìṣà tó nágbára gan torí láìsí ajé kò sí ohun tá a fẹ́ ṣe. Òun là ń pè ní owó. So òrìṣà ajé jẹ́ òrìṣà tó nágbára gan tá a máa ń bọ. Téèyàn bá ní bóyá ó lack of money tàbí iṣẹ́ ò lọ dáadáa wọ́n lè dáfá fún pé kó lọ bọ ajé pé ká lè ajé lè mọ́ lọ́wọ́. Ó lè tọ́ láwo lọ ó lè tọ́ àwa ọ̀yẹ́ òrìṣà lọ àwọn tó ń dẹ́rìndínlógún á ní kó lọ bọ ajé o kájé lè tó ẹ lọ́wọ́ o kájé má bàa ná ẹ ṣíọ̀ṣíọ̀ o kó lè rájé jẹ kó lè rájé mu. Òrìṣà ńlá Ọbàtálá Ọbàtárìṣà ọba takuntakun lóde ìrànjẹ́ ikú kẹ́ ọkọ àfín oyin lálàá ó sùn lálàá ó fi kókó àlàrú mọ̀bóra ọba ìgbó elérù. Òrìṣà tèmi gangan tí mo rárí fún ni. Òrìṣà tí mo rárí fún ni òrìṣà funfun òun ló sọ mí di ẹni tí ò kí ń wọṣọ mi yàtọ̀ sí aṣọ funfun. Ilẹ̀kẹ̀ tẹ́ rí lọ́rùn mi ẹ rí pé ṣẹ̀ṣẹ̀ fún àti ifá ni o ifá jowú lọ́fẹ̀ẹ́ ní kí n máa fi ilẹ̀kẹ̀ fá sí. Òrìṣà tí yóò lè sọ ọ̀rọ̀ ẹ̀ tán ni torí irú èmi yìí ìyá mi ò kí ń ṣe lórìṣà bàbá mi ò kí ń ṣe lórìṣà o. Òrìṣà yìí ló gbé mi jáde ló sọ mí di olórìṣà. Ìyẹn òrìṣà Ọbàtálá yìí o tẹ́ bèrè lọ́wọ́ mi o nǹkan ńlá ni o. Òrìṣà Ọbàtálá jẹ́ òrìṣà tí yóò ṣe fọwọ́ rọ́ tì báyìí kò ń tètè já o. Tó bá ní òrìṣà kan jà ó ṣe gbá kan Ọbàtálá ò kí ń ṣe òrìṣà tó máa ń sáré jà. Ẹni tí Ọbàtálá bá fẹ́ mú tán tó rò pé ìwọ ìmọ̀ fẹ́ mú ẹ tán ó máa ń ní àmì tó máa ń fi wọn lára àmì yẹn nù tán mi ló wà. Àwọn míì ó máa ń ṣe wọ́n máa fi wọn láti òkè délẹ̀ wọn ò ní jọ àfìn wọn ò ní jọ dúdú wọn ò ní jọ funfun. Àmì yẹn máa wà ó máa dá funfun ibi máa funfun ibi máa dúdú. Òrìṣà Ọbàtálá funfun ló máa ń lò funfun ni pure white. Ló ṣe jẹ́ pé nígbà tó dé sẹ́mi wọ́n ní funfun ni mo gbọ́dọ̀ máa lò mi ò gbọ́dọ̀ máa lò nǹkan mi. Ọládé kojú ẹ̀rù jí o ìyá mi torí èjì gbalẹ̀kẹ̀ Ọládé kojú ẹ̀rù jí o mọ́rùn gígùn wáyé ó torí ìdẹ ó bá wọn mọ́wọ́ gbọgbọrọ mo nó dàbẹ̀bẹ̀ gbére o tẹgbẹ́tẹgbẹ́ bá mi kórè óre yèyé Ọ̀ṣun Ọládé kojú ẹ̀rù jí o ọwọ́ ara dábẹ́ bí omi jù.
ẹ bá mi kórè oré yèyé Ọ̀ṣun. Ṣé rí níbi kíkí òrìṣà la máa ti mọ bí òrìṣà ṣe jẹ́. Nígbà tẹ́ bá kì í jáde lẹ máa mọ orú òrìṣà tí ó jẹ́. Nígbà tẹ́ bèrè lọ́wọ́ mi pé òrìṣà wo là ń pè ní òrìṣà Ọládékojú, mo kì í òrìṣà Ọ̀ṣun là ń pè bẹ́ẹ̀. Ọ̀ṣun oníkẹ́ni dẹ̀nsó tuntun nìkan bá bú ó wáyọ̀rìn kówó sí kó má wáyọ̀rìn tiwa kówó sí o kó wà fáwa ni. Òrìṣà Ọ̀ṣun là ń pè ní Ọládékojú. Ìyá mi awẹ́dẹ́wẹ́ má awẹ́dẹ́wọ̀ òrìṣà òun là ń pè ní Ọládékojú Ẹ̀wùjí. Ìyàtọ̀ olórìṣà àti ọlọ́ṣun. Olórìṣà ni gbogbo ẹni tí ó mọ̀ pa òrìṣà pátápátá. Àwọn ìyá wa tó ti dàgbà. Irú èmi nísìnyí tó ti mọ̀ pa gbogbo òrìṣà pátápátá. Tẹ́pẹ́ kò sí òrìṣà kan tẹ́ bí wọ́n tí wọ́n ní dáhùn. Àwọn là ń pè ní ìyá olórìṣà. Ọlọ́ṣun lè jẹ́ nítorí rárí Ọ̀ṣun. Wọ́n máa ń pè ní ìyá ọlọ́ṣun, ìyá ọlọ́ṣun, ìyá ọlọ́ṣun. Tó jẹ́ pé orúkọ tó fi ń pè nìyẹn. Irú àwọn ìyá tiwa, ìyá olórìṣà tiwa, ìyá olórìṣà la máa ń pè, ìyá olórìṣà wa. À ń pè wọ́n ní ìyá ọlọ́ṣun, ìyá olórìṣà yóò ṣàmì ẹgbọ́n gbà tí máa ń pè. Ìyá olórìṣà la ṣe ṣọ́ọ̀tì ẹ̀ sí ìyá òrìṣà mi tó ní ọmọ ọjọ́, tó ní temple. Tẹ́ pé tí ìyá olórìṣà kan bá fẹ́ ṣe ọdún, ọmọ wa dágbére fún wa pé ìyóòṣà a fẹ́ ṣọdún, à pè yín ẹ bá wa wá o. Tọ́jọ́ máa lọ sí ìwọ́de òrìṣà tó ń sùn ní tó fi ara yílẹ̀ fún òrìṣà tó sùn pa òrìṣà pé nígbà tá a bá fẹ́ lọ sóde òrìṣà ẹ máa rí wa tẹ́ bá rí mi tí máa wà lóde máa pa sẹ́ni tẹ́ interview lánàá lélẹ̀. Ìta la máa sùn sí, a máa tẹ́ ní síta ni, ta máa róṣọ máa yà ṣó ti yé yín. Gbogbo ẹ ti di kinní ẹlòmíì ìyá ọlọ́ṣun wọ́n ti kó gbogbo ẹ̀ papọ̀. So mo lè pe ya mi ní ìyá ọlọ́bàtálá, mo lè pe ya mi ní ìyá ọlọ́ṣun tí mi ò mọ̀ pa òrìṣà tó kù. Ló ṣe jẹ́ pé ẹni tó bá pe yẹ ẹni tó bá dìde pe yẹ ní ìyá lórìṣà á jẹ́ pé ẹni tó mọ̀ pa gbogbo òrìṣà pátá tó lè sọ nípa ẹ̀ níwọ̀nba. Ó lè gbogbo wa lè sọ pé òrìṣà tán torí òrìṣà gùn. Ṣó ti yé yín? So bó ṣe jẹ́ nìyẹn. Ó ní pé ká fi ọkàn ká fi tán ra wa. Ká dẹ̀ fi ọkàn ká fi tán rúmalẹ̀. Ká nígbàgbọ́ nídìí rúmalẹ̀ tá à ń ṣe. Torí pé wọn ò fẹ́ kí ọ̀nà ẹ̀sìn ìṣẹ̀ṣe kó gbérí ṣùgbọ́n àwọn irúnmalẹ̀ wọ́n ti gbéra wọn jáde. Gbogbo àwa tá à ń ṣe olórìṣà ìyá nífá ni babaláwo ni ká fi inú mímọ́ ká fi sin gbogbo òrìṣà wa. Ká má torí nǹkan tá a fẹ́ jẹ ká fi bà nǹkan tá a fẹ́ jẹ́. Ká má torí òde ìsìn yìí wípé àwọn èèyàn tí ń padà sí ìlànà ìṣẹ̀ṣe ká wá torí ẹ̀ ká máa fi gbowó lọ́wọ́ wọn. Ohun tí a rí àtohun tí a rí ká máa sọ fún wọn. Ó dáfá fún yẹn ó ní kó rúbọ nǹkan tó ṣàògbà ó ní ó gba ẹran 16 tí ó ṣàyẹn ò dẹ̀ gba ẹran 16. So ẹ jẹ́ ká finú ká fi tán ra wa. Ẹ jẹ́ ká finú ká fi gbéra wa lárugẹ. Àwa tí àwa kan wà tẹ́pọ́ Ọlọ́run gbé jáde nídìí ìṣẹ̀ṣe yìí. Ẹ jẹ́ ká fi owó rọra wa lọ́wọ́ nípa àwọn tí Ọlọ́run ò tí gbé jáde. Àwọn kan wà tó wà nídìí rúmà tẹ́pẹ́ rúmalẹ̀ wọ́n mọ̀ jù wá lọ. Ṣùgbọ́n Ọlọ́run ò tí gbé wọn jáde. Ẹ jẹ́ ká máa fi gbéra wa lárugẹ. Ẹ jẹ́ ká fi òótọ́ ṣe rúmalẹ̀. Ẹ jẹ́ ká ṣe ọ̀kan nídìí rúmalẹ̀. Torí irúnmalẹ̀ ló ń gbé gbogbo wa lárugẹ. Mo dẹ̀ gbàládùra irúnmalẹ̀ tó ń gbé gbogbo wa lárugẹ kò ní padà gbé gbogbo wa wọlé.